Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní àkọ́kọ́, mo kí gbogbo wa ní ta jẹ́ ọmọ Nàìjíríà àti ọmọ Yorùbá wí pé a kú ọdún, a kú ìyèdún, a kú ọdún tuntun 2026. Gbogbo èròńgbà wa sí Ọlọ́run pátá ní ọdún tó kọjá tí a ní lọ́kàn, tí a rò nígbà pé a fẹ́ dènà ọdún yìí, gbogbo wa la máa rí àràdá pátá. Àrà ò ní gbénú wa rà bí ìdin, àrà ò ní gbénú ara wa ràrà. Gbogbo wa la máa ráràdá pátá, àtọmọdé àti àgbà. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí àgbàlagbà, mo kí obìnrin pé a kú ọdún, a kú ìyèdún. Ẹ dẹ̀ kú àbọ̀ sí orí TV Ọba Níyẹ̀wò. Lọ́ọ̀kan sí, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó ní àròjinlẹ̀. Nǹkan ta fẹ́ sọ̀rọ̀ lé lórí ní òní ni ìtàn Yorùbá. Ìtàn Yorùbá. Kí ni à ń pè, kí ni ìtàn Yorùbá? Mo máa yànnàná ẹ̀ sí ìpele 5. Mo sì ní ìpele àkọ́kọ́. Mo fẹ́ kí ẹ fi ara balẹ̀, kí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, kí ẹ gbọ́. Ìwọ tí o bá máa sọ̀rọ̀ nípa ọmọ Kúrúntuòjíire, ọmọ Yorùbá, ìtàn Yorùbá, o nídìí láti ronú out of the box. Kó ronú kúrò pé ibo lo ti wá, ọmọ ìlú wo ni ẹ́, ìtàn wo lo gbọ́ nípa orílẹ̀-èdè ẹ, ìtàn wo lo gbọ́ nípa àṣà àti ìṣe ìlú yín. Ibẹ̀ lo máa ti understand nǹkan tí mò ń sọ. Àkọ́kọ́ tí a máa mẹ́nu lé lórí ọ̀rọ̀ ni pé what does àṣà mean in Yorùbá? Kí là ń pè ní àṣà tí à ń pè ní culture? Ọlọ́gbọ́n o, olóye o, mo fẹ́ bọ́ sí agbami ọ̀rọ̀. Ọlọ́gbọ́n nìkan ni kó tẹ̀lé mi, ẹni tí ò bá ti lọ́gbọ́n kó padà sí ẹ̀yìn. Nǹkan tí à ń pè ní àṣà ni nǹkan kan tí àwa méjì, mẹ́ta tí a gbọ́ra wa yé, tí a understand ara wa, tí à ń pè ní àgbọ́yé, tí a jọ ń ṣe, tí a ti wá ń ṣe kiní yẹn ní gbogbo ìgbà. A mú àsìkò, a mú ọdún, a mú àkókò tí à ń ṣe kiní yẹn. Bí a ṣe wá ń ṣe, nígbà tí àwa lọ, a ṣẹ́lẹ̀ fún àwọn ọmọ wa, àwọn ọmọ wa ń ṣe, àwọn ọmọ wa ń wo ìlànà yẹn, wọ́n fi ń ṣe the same thing tí a fi lẹ̀ fún wọn. Ó ti di àṣà wa. Tí ẹ bá tún wá fẹ́ sọ́ di ìṣe, mo máa sọ̀rọ̀ nípa ẹ̀. Ní ilẹ̀ Kúrúntuòjíire, a ní àṣà bí a ṣe ń wọ aṣọ, a ní àṣà bí a ṣe ń bá ẹbí lò pọ̀, a ní àṣà bí a ṣe ń bá ọ̀rẹ́ lò pọ̀, a ní àṣà bí a ṣe máa ń bá èèyàn sọ̀rọ̀. Yorùbá ní pé sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó bá mọ̀ ọ́n gbọ́. Wọn ò fẹ́ ẹ nílùú, ò ń dárin. Tó bá kọrin náà tán, ta ló máa bá ẹ gbé? Ní ìgbà tí mo fẹ́ kí ẹni tí kò nífẹ̀ẹ́ mi kó máa sọ ìtàn ìdílé tèmi fún mi, o dẹ̀ fẹ́ kó sọ ní ìṣedàdí pé ó fẹ́ bu oríyìn, ó fẹ́ bu ọlá fún ìdílé mi. Èmi fúnra mi tí mo ní ìtàn, mi ò mọ ìtàn, nítorí pé mi ò bá ìtàn. Wọ́n dẹ̀ ní bí ọmọdé ò bá bátan, á bá àrọ́bá. Nítorí pé a jìnnà sí àṣà àti ìṣe wa. A jìnnà sí ilé nítorí ọ̀làjú, nítorí ẹ̀sìn, nítorí pé àkàrà ojúde baba wa ò kí ń níyọ̀. Wọ́n wá da àṣà àti ìṣe pọ̀ ni a fi mọ ìyàtọ̀ tó wà láàrin àṣà àti ìṣe. Yorùbá a ní àṣà, a ní ìṣe. Ìṣe wa ni àwọn èèyàn ń pè ní ẹ̀sìn, àṣà wa ni ìwà wa. Ṣẹ rí, ó máa gbà mí ní àsìkò díẹ̀ kí n tó yànnàná ọ̀rọ̀ yìí torí ìpele 5 la ṣì ń lọ nípa nǹkan tí à ń pè ní ìtàn Yorùbá. Ìwọ tí o bá máa gbọ́ ọ̀rọ̀ mi, má fi ìfẹ́ tí o ní sí àwọn aláwọ̀ funfun, má fi ìfẹ́ tí o ní sí ẹ̀sìn, má fi ìfẹ́ tí o ní sí orílẹ̀-èdè kan, má fi ìfẹ́ tí o ní sí èèyàn tí ó ń ṣe àkóso ìlú tó wà. Jẹ́ ọmọ ènìyàn. Tí o bá dẹ̀ jẹ́ ọmọ Kúrúntuòjíire tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ yìí, nǹkan tó máa fi yé ẹ ni wípé bí nǹkan tí bá ń sọ fún ẹ gan ò bá tiẹ̀ yé ẹ tó, tí ò ní àgbọ́yé tó, má ti torí ẹ̀sìn, má ti torí ìbínú tí o ní nípa ìṣe àti ìṣe tán sọ nípa ilẹ̀ Yorùbá, wá ìtàn lọ, wá ìtàn ìdílé ẹ lọ. Tí o bá dẹ̀ máa wá ìtàn yẹn, má wá ìtàn yẹn through ẹni tí ò nífẹ̀ẹ́ ìlú ẹ. Yorùbá sọ pé ẹni tó bá máa jẹ ogún kógún, ó máa pa ìtàn kítàn. Láàárín èmi àti ẹ, báwo lo máa ṣe
sọ pé ẹni tí ò nífẹ̀ẹ́ àṣà ẹ, tí ò nífẹ̀ẹ́ èdè ẹ, kó wá sọ ìtàn ìdílé ẹ fún ẹ tó dẹ̀ fẹ́ kó sọ fún ẹ ní nǹkan tó máa dùn gbọ́ nínú etí ẹ. Nígbà tí ìwọ fúnra ẹ ò wá ìtàn, tí ò wá àṣà ìdílé yín lọ, nítorí pé o ti gba ẹ̀sìn, nítorí pé o ti kàwé, nítorí pé o ti travel, nítorí pé o ti wà civilized, o ti wá wò pé gbogbo nǹkan tí àwọn baba ńlá baba wa ń ṣe ní ìgbà yẹn, nǹkan tí ò dáa ni. Ọlọ́gbọ́n o, olóye o, nǹkan tí mò ń sọ lọ ó dà kan tó báyìí, nǹkan tí à ń pè ní àṣà ni ìṣesí wa, bí a ṣe ń ṣe, òun ni àṣà. Ìṣe tí wọ́n wá fi sọ pé kí ni ẹ̀sìn Yorùbá, ìṣẹ̀ṣe lẹ̀sìn Yorùbá. Ẹ̀sìn Yorùbá ò kì í ṣe ìṣẹ̀ṣe. Inú àṣà la ti yọ ìṣẹ̀ṣe o. Àṣà wa ló di ìṣẹ̀ṣe, nǹkan tí à ń ṣe lemọ́ tí à ń ṣe constant, òun ló di ìṣẹ̀ṣe. Ṣẹ rí ní ilẹ̀ Káàárọ̀-o-jíire, ó ní nǹkan kan tí à ń ṣe tó yàtọ̀ sí Ògùngèdéngbé, nítorí pé àwọn baba ńlá baba wa wọ́n ń wá ayé, wọ́n dẹ̀ yáyé ní ilẹ̀ Yorùbá. Nítorí pé a ti ní o ò fẹ́ mọ nǹkan kan, gbogbo ẹni tó bá ti sọ pé Yorùbá ń ṣẹ̀ṣẹ̀ ṣe àṣà Yorùbá, gbogbo èrò ọkàn ẹ̀ ni pé nǹkan burúkú ni, nǹkan àìda ni, nǹkan tí ò yẹ kán máa bá ọmọlúàbí bẹ̀ ni. Jẹ́ n lé sí mi lé sí ẹ. Tí o bá ní igbákúgbọ, o máa ní ìdíkúdí. Ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, àti ẹ̀sìn tẹ́ ẹ̀ ń pè ní ẹ̀sìn ìṣẹ̀ṣe, àti ẹ̀sìn tẹ́ ẹ̀ ń pè ní ẹ̀sìn ìmàle, àti ẹ̀sìn tẹ́ ẹ̀ ń pè ní ẹ̀sìn Christianity, gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló ṣe àpèjúwe ìwà. Ibo la dẹ̀ ti ń rí ìwà? Ẹni tó ní ìwà jù ni ọmọlúàbí. Another topic entirely fún ìyẹn, ibẹ̀ kọ́ ni mò ń lọ. A sì ń sọ̀rọ̀ nípa ìtàn Yorùbá. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ bó ṣe lè dùn gbọ́ létí ẹ, bó ṣe lè understand ọ̀rọ̀ mi ni pé wọ́n ní ẹni tó bá máa jẹ ogún kógún, ó máa pa ìtàn kítàn. Tí wọ́n bá ní pé kí ará Ọ̀ṣun kó sọ ìtàn Ọ̀yọ́, nǹkan tó mọ̀ nípa nǹkan tí wọ́n sọ fún ló máa sọ. O ò dẹ̀ lè expect kó wá sọ pé Ọ̀yọ́ ó supersede Ilé-Ifẹ̀, Ilé-Ifẹ̀ supersede Ọ̀yọ́. Ìyẹn ẹ ti ń gbé tribalism wọlé. Tí ẹ bá fẹ́ mọ nǹkan tó ń pè ní ìtàn àti àṣà Yorùbá, àṣà àti ìṣe Yorùbá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti èmi àti ẹ. Gbàrà tí wọ́n dá ẹ sílé ayé, nígbà tí o gbọ́njú, tí o mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì, àáfàá ni ẹ́ ni o, pásítọ̀ ni ẹ́ ni, babaláwo ni ẹ́ ni, gbogbo tó bá wù kó jẹ́, o ní orísun, ó ní ibi tó ti ṣẹ̀ wá. Ibo lo ti ṣẹ̀ wá? Ọ̀ṣun ni ẹ́, Ògbómọ̀ṣọ́ ni ẹ́, Ìbàdàn ni ẹ́, Ìlàró ni ẹ́, Ẹ̀pẹ́ ni ẹ́, ọmọ Èkó ni ẹ́, ọmọ Èkìtì ni ẹ́, ọmọ Oǹdó ni ẹ́, ọmọ Kwara, gbogbo ohun tó bá wù kó jẹ́, ṣèbẹ́ lórísun. Ìtàn tó gbọ́ ni pé wọ́n ń ṣẹbọ lórísun yín, wọ́n ń bọ Ògún, wọ́n ń bọ Ṣàngó, wọ́n ń bọ òòṣà. Accepted. O dẹ̀ ti gba ẹ̀sìn sí i, o ti wò pé gbogbo kìíní yẹn kò ní meaningful mọ́. Jẹ́ n lé sí mi lé sí ẹ. Ṣèbí èèyàn kan ló sọ̀rọ̀ Ifá, èèyàn kan ló sọ̀rọ̀ Quran, èèyàn kan ló sọ̀rọ̀ Bible. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí ó gbajúgbajà ní ilẹ̀ Yorùbá, ẹ̀sìn yẹn mẹ́tẹ̀ẹ̀ta ló sọ̀rọ̀ ọgbọ́n. Kí ló dẹ̀ fi ń ròyìn ọmọ Yorùbá ní ọgbọ́n àti òye? Ẹ̀yin èèyàn, mo fẹ́ kí ẹ mọ̀ pé gbogbo Yorùbá pátá, ìran tó ń pè ní Yorùbá pátá, ìran ọlọ́gbọ́n, ìran olóye, ìran onímọ̀ ni gbogbo ọmọ Káàárọ̀-o-jíire. Nítorí ọ̀làjú, nítorí ẹ̀sìn, nítorí àkàrà ojúde baba wa tí ò níyọ̀, ló jẹ́ ká mọ̀ pé ìran Yorùbá, mo sọ fún yín pé ìwọ tí o bá jí lówùúrọ̀ kùtùkùtù tó kọ̀ jí láàárọ̀ tó kọ̀ pé ọmọ Yorùbá ni mí, ọmọ Káàárọ̀-o-jíire ni mí, ó yẹ kó máa dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè ni. Mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn bí báyìí o. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ, nítorí pé àwa mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà. Ọlọ́gbọ́n o, olóye o, gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ kó tó di pé interruption ṣẹlẹ̀. Kí ni à ń pè ní àṣà? Kí ni à ń pè ní ìṣe? Tí o bá ti lè differentiate àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá, ó máa dà pọ̀ mọ́ ọ̀làjú àti ẹ̀sìn. Mo sọ nínú ọ̀rọ̀ mi, o lè jẹ́ ọmọ Yorùbá kó má ṣe ẹ̀sìn kankan. O lè jẹ́ ọmọ Káàárọ̀-o-jíire kó má ṣe ẹ̀sìn kankan. But kí ni àṣà àti ìṣe ìdílé tí wọ́n ti jáde wá? Ní ìdílé tó ti wá, ìran kan ló ti jáde wá. Tó bá jẹ́ pé ìran Yorùbá ló ti jáde wá, o máa ní ìdílé tó ti wá. Ẹ dẹ̀ máa ní oríkì tí ẹ̀ ń jẹ́ ní ìdílé tó ti wá. Kí ni oríkì ẹ?
kí ló orúkọ àbísọ kí ló orúkọ àbísọ ẹ? Yorùbá ní pé orúkọ ọmọ nìjánu ọmọ, ilé là á wò ká tó sọ ọmọ lórúkọ. Nígbà tí ìwọ orílẹ tó ti wá nígbà tó sọ ẹ lórúkọ tán, kí ni surname tí àwọn ìbò ń pè ní surname, kí ni orúkọ ìdílé ẹ? Orúkọ ìdílé ẹ ń jẹ́ Ògúnyẹmí, Ògúndélé, Ògúnbímpé, Ṣògòyẹmí, Ṣògòdélé, Ṣògòbímpé, Èṣùlékè, Bánkọ́lé, Ifáyẹmí, Ṣòwòtìgẹ. Oríṣiríṣi orúkọ, gbogbo orúkọ bó bá ti wù kó jẹ́, má wo bí orúkọ yẹn ṣe sound, má wo bí ó ṣe pe orúkọ yẹn. Kí ló bí orúkọ yẹn? Wọ́n ní pé bí ò bá nídìí obì ò kì í jẹ́ kúmólú. Nǹkan tó mú ìran bàbá ńlá bàbá yẹn tiẹ̀ fi ń jẹ́ orúkọ yẹn, nǹkan kan ló ṣẹlẹ̀ tí wọ́n fi tẹ orúkọ yẹn mọ́ wọn lórí, tí orúkọ yẹn fi di àṣà àti ìṣe wọn. Tó bá máa kì ẹ́, tó bá máa wo ìṣe tó ń ṣe, wí ìwọ tó ń wò mí, àṣà àti ìṣe ìdílé ẹ máa wọ̀n nínú ẹ. Ló fi jẹ́ pé tibitìrẹ la dálé ayé. Tí o bá jẹ́ oníbàjẹ́ èèyàn, kò sí bó bá ṣe wù kó jẹ́ tó, tí o bá ń ṣe ìbàjẹ́, o ò ní ní ẹ̀rí ọkàn. Ẹ̀rí ọkàn yẹn ò ní jẹ́ tiẹ̀. But tí o bá ń ṣe ìbàjẹ́ tó dẹ̀ jẹ́ pé àwọn tó ṣe ẹ́ lẹ́ẹ̀ni ire ni wọ́n, nínú ìbàjẹ́ ọ máa rí àpẹẹrẹ ẹni ire. Lóòótọ́ nǹkan burúkú ò dáa o, nǹkan aburú ò dáa, but nítorí pé àtijẹ àti mu ní Yorùbá sọ pé kí Ọlọ́run má fi àtijẹ àti mu wá síbi tó nira. Tí àtijẹ àti mu bá ti wà níbi tí ó nira, ó máa da ẹ̀sìn pọ̀ mọ́ ìwà, ó máa da ìwà pọ̀ mọ́ ẹ̀sìn, ó máa da àṣà pọ̀ mọ́ ìṣe. Ẹlòmíì wà tó jẹ́ pé ìwà tó ń wù sí i láàárín èmi àti ẹ kò kí ń ṣe ìwà ọmọlúàbí, kò nítorí ẹ̀sìn tó ń sìn. Bóyá onífá ni ẹ o, babaláwo ni ẹ o, Muslim ni ẹ o, Christian ni ẹ o, ìwà tiẹ̀ gangan, ṣé ìwà ọmọlúàbí wà lára ẹ? Ṣé ìwà tó yẹ kó máa bá lọ́wọ́ ẹ̀dá ọmọ ènìyàn? Mo sọ pé ìwà tó yẹ kó máa bá lọ́wọ́ babaláwo, ìwà tó yẹ kó máa bá lọ́wọ́ àfáà, ìwà tó yẹ kó máa bá lọ́wọ́ pásítọ̀, mi ò sọ o. Ìwà ọmọlúàbí tí wọ́n fi ń pèèyàn lọ́mọlúàbí, ṣé ìwọ fúnra ẹ ní ìwà yẹn? Tí ò bá ti ní, lára ìṣe àti ìṣe ilẹ̀ Yorùbá ni kí èèyàn jẹ́ ọmọlúàbí èèyàn. Nítorí pé Yorùbá mọ̀ pé bí àlọ́ bá lọ àbọ̀ bọ̀, wọ́n ní nǹkan tí àgbà rí tó jókòó, tí ọmọdé bá gun àkàsọ̀ kò lè rí láíláí títí láíláí. Nítorí náà ní ilẹ̀ Kùtù Òjìrè, tí o bá máa wá ìtàn, tí o bá fẹ́ mọ ìtàn ìdílé ẹ, kọ́kọ́ gbé ẹ̀sìn, kọ́kọ́ gbé ọ̀làjú, kọ́kọ́ gbé ìtàn tí o kà ní Google, kọ́kọ́ gbé ìtàn tí o kà nínú ìwé, kọ́kọ́ gbé ìtàn tí o kà tí ẹnìkan sọ fún ẹ, kọ́kọ́ wá ìdílé tó ti wá lọ. Mo gbọ́ nínú ìtàn pé ọmọ Òṣogbo ni mí, mo gbọ́ nínú ìtàn pé ọmọ Ọ̀yọ́ ni mí, mo gbọ́ nínú ìtàn pé ọmọ Ìbàdàn ni mí, mo gbọ́ nínú ìtàn pé ọmọ Ìlọrin ni mí, mo gbọ́ tó èyí ìtàn ní pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí, ọmọ Kétu ni mí, ọmọ Ìlàró ni mí. Gbogbo ohun tó bá wù kó jẹ́, ibo lẹ ti wá ń bẹ̀, níbo lìdílé yín? Nítorí pé inú ìdílé yín ẹ wà nú àwọn tó tètè gba ẹ̀sìn. Ẹ ti wá pa ìdílé yín run, ẹ ti pa àṣà àti ìṣe ìdílé yín run, ẹ ti pa identity yín run nítorí nǹkan tó ti kà, nítorí ẹ̀sìn tó ti gbà, nítorí ọ̀làjú tó ti dé sínú ayé ẹ. O ti wá wò pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá nǹkan burúkú ni, devil ni, ṣíríkù ni, evil ni, nǹkan tí wọ́n gbọ́dọ̀ máa bá ọmọlúàbí bẹ̀ ni. Ẹ ń tẹ̀jẹ̀ sílẹ̀. Mo ní o lè jẹ́ ọmọ Yorùbá kó má tàjẹ̀ sílẹ̀, kó má ní ẹ̀sìn, but àṣà àti ìṣe, kí wá ni à ń pè ní àṣà àti ìṣe? Mo ti sọ nígbà tí nínú ẹ̀rọ tí mo sọ bọ̀ ni pé nǹkan tí a bá ti ń ṣe, tí a ti ń tọ́ dìmọ̀pọ̀ ṣe, tó wá di nǹkan tí à ń ṣe ní gbogbo ọdún ní àsìkò, ó ti di àṣà wa. Tí a bá ti wá mú pé ní gbogbo ọjọ́ yẹn, ìwọ ló máa ń ṣe báyìí, ìwọ ló máa ń gbé jíjẹ wúlẹ̀, ìwọ ló máa ń gbé mímu wúlẹ̀, báyìí la máa ń ṣe, ó ti wá di ìṣe. Kí wá ló ń pè ní ẹ̀sìn? Kí ló ń pè ní bíbọ? Tó bá ní pé òun bọ nǹkan, ètò míì fún nìyẹn, ètò míì nìyẹn. Nǹkan tí à ń sọ yìí, kí ni ìtàn Yorùbá, kí ni orí ìlú Yorùbá ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Tí o bá ti ní àgbọ́yé, tí o ní àròjinlẹ̀, o ò lè understand program mi. Torí kò kí ń ṣe gbogbo ẹni tó ní àgbọ́yé ló láròjinlẹ̀. Wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ kó wọ́n tí ẹni bá mọ̀ ń gbọ́. Ìwọ tí ò ń wò mí, tí ò ń wo program mi sí, tí o bá jẹ́ nìkan tó yẹ pé o ò nífẹ̀ẹ́ òtítọ́, o ò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹ, o ò nífẹ̀ẹ́ ìlú tó ti wá, nítorí nǹkan tó ti kà, nítorí nǹkan tó ti gbọ́, nítorí ìtàn tó ti kà. Ó ka tàn kan, babaláwo ló kọ ìtàn yẹn, ó ka tàn kan,
ọmọ Yorùbá ló kàtàn yẹn láàrin èmi àti ẹ ìtàn tẹni yẹn kọ mi ò ní òótọ́ ni mi ò ní irọ́ ni ṣé ìwọ fúnra ẹ ṣé èèyàn gidi ni ẹ ṣé èèyàn gidi làwọn òbí tó bí ẹ o ti dáhùn ó yá wá lọ wá nǹkan tí wọ́n ṣe ń ìdílé yìí mò ń ní pé kó lọ ṣe nǹkan tó ń ṣe ń ìdílé yìí o tó bá ti kọ́kọ́ lọ mọ ìtàn ìdílé ẹ tó ti mọ̀ tán village ẹ tó ti mọ̀ tán nǹkan rẹ̀ ok ṣe ní ìlànà Yorùbá ṣe wọ́n pé kò sí ilẹ̀ Yorùbá kan tí ò ṣe pé ìkọ̀kan ló bí ìkọ̀kan tó fi tẹ ilẹ̀ Yorùbá yẹn dó tí ilẹ̀ Yorùbá yẹn fi jẹ́ orúkọ yẹn ẹ rí àwọn ajẹníbi ìbàjẹ́ àwọn ajẹníbi màdàrú àwọn tó da lórúkọ wọn ṣàpà àwọn lọ́dẹ ìpòmọ́ àlìkámọ̀ àwọn ló da ìtàn Yorùbá rú àwọn ló tú ìtàn wa kọ àwọn ló baptize àwọn ló blackmail àwọn ló conspire àwọn ló conspire ló tú ìtàn wa kọ nítorí kó fẹ́ jogún kógún báwo ló ṣe máa wo ẹni tí wọ́n bí sí ilẹ̀ aláwọ̀ funfun ó dàgbà sí ilẹ̀ aláwọ̀ funfun ó dàgbà síbẹ̀ ó kàwé bẹ̀ ó wá ní ọmọ Yorùbá lòun fẹ́ kọ ìtàn ilẹ̀ Yorùbá ó dẹ̀ gbàgbọ́ ẹni tó sọ best ìtàn wa òun ni Ifá ẹ má ṣe mi gbọ́ o nítorí pé ìbọn tí o bá máa sọ ìtàn Yorùbá tí o bá máa yí àwọn èèyàn Yorùbá ò bẹ̀rẹ̀ láti ibi ènìyàn ìtàn Odùduwà ìtàn Ọ̀rànmíyàn ó ju ìtàn ilẹ̀ Yorùbá lọ nítorí pé ní ìgbà tí ìtàn bí rẹ̀ tí ọjọ́ ń gorí ọjọ́ tí àsìkò ń gorí ọ̀sán àwọn ìtàn kan wà tí wọ́n parun àwọn ìtàn kan wà tí wọn ò kà mọ́ ìtàn wa nítorí pé nígbà tí àwọn òyìnbó dé tí wọ́n mú àṣà àti ṣe wá tí wọ́n mú ọ̀làjú wá bá wa ó ní àwọn kankan tó wà nínú ìtàn wa tí wọ́n ti gé kù wọ́n ní ọ̀rọ̀ òkèrè bí ò bá lékun máa dín bẹ́ẹ̀ ni ẹni tó bá pàdé máa dógún kókó máa pàtàn ìkítàn nítorí ẹ̀ mo fi sọ pé gbogbo ọmọ kù tó jíire pátá ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ kí àwọn ọmọ wa máa gbọ́ èdè àti àṣà àti ṣe ilẹ̀ wa n ò ní kọ́ ọmọ ẹ má kàwé mi ò ní kó má ṣe ẹ̀sìn kankan but jẹ́ kí ọmọ ẹ mọ̀ àṣà àti ṣe ilẹ̀ wa kí gbogbo wa mọ̀ ibi tí a ti wá ẹ má jẹ́ kí ẹ̀sìn máa sọ wípé ibi tí a ti wá ò dáa ibi tí a ti wá nǹkan báyìí ló ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ni ó ti gba ẹ̀sìn ó ti rà pé wọ́n gbọ́dọ̀ má bá wú nǹkan báyìí mọ́ náà ṣírò mi lọ pé kí wọ́n ẹ̀kọ́ máa rí tó ti ń bọ Ògún èmi lọ ẹ̀kọ́ máa dé mo ò ní kó lọ bọ Ògún mo ò ní kó lọ ṣẹ́fá mo ò ní kó lọ di babaláwo lọ wá ìtàn ìdílé ẹ lọ wá ibi tó ti bí ẹ orúkọ tí ò ń jẹ orúkọ tó ń pe àwọn baba ńlá baba ẹ oríkì tí wọ́n ń kédìlé nǹkan kan ló bí oríkì yẹn nígbà tí ò bá ti mọ nǹkan tó bí oríkì ìdílé yìí sọrí o ò ní lè pa ìtàn ìdílé o ò ní lè wà bóyá o ò ní lè fèsì àwọn èèyàn kó sọ ìtàn ìdílé ẹ fún ẹ tí wọ́n gbà ẹ̀rí ni àwọn èṣù ni ọmọ Ṣàngó kìíní kan ọmọ èṣù lékè ni ọmọ Fáyẹmí ni ọmọ kìíní kan wọ inú wa ń bí ẹ nítorí pé o ti gba ẹ̀sìn ìwọ ti kọ èṣù àti ṣọwọ́ ẹlẹ̀ ìwọ ti fi mámúni àti ṣọwọ́ ẹlẹ̀ mi ò ní kó padà síbẹ̀ o mo kàn ń jẹ́ ká máa mọ̀ pé Yorùbá ẹ má jẹ́ ká gbàgbé orísun ẹ jẹ́ ká mọ̀ ibi tá ti ń bọ̀ ẹ jẹ́ ká mọ̀ ibi tá dé ẹ jẹ́ ká mọ̀ ibi tí à ń lọ gbogbo ẹ̀yin tí olólùfẹ́ mi pátá tí ẹ gbọ́ program mi ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi comment kẹ wá share fún àwọn tó yẹ torí kò kí ń ṣe ìwọ tí ò ń gbọ́ mi nìkan ló ní ọgbọ́n àti òye tó lè fi understand tó lè fi ní àgbọ́yé ọ̀rọ̀ tó mọ̀ sọ àwọn ẹlòmíràn náà wà lẹ́gbẹ̀ẹ́ tó lè jàǹfààní ẹ bá mi share ẹ bá mi like àtẹ́lẹsẹ̀ abẹ náà ẹni tó bá ní kí n má dé mọ̀ ní dé bá mò ń bọ̀ mi ò tí ì di ọlọ́gbọ́n nìkan ni mo pè ẹni tó ní ọgbọ́n tó ní àgbọ́yé tó tún láròjinlẹ̀. ọlọ́gbọ́n nìkan ni mo pè ọlọ́gbọ́n nìkan ni mo pè ọlọ́gbọ́n nìkan ni mo